Gbogbo pátá bá ṣe níbi àwọn ni wọ́n ń ga. Iṣẹ́ ológe kan káàbù ni. Ìròyìn olóríire, ìròyìn ìdùnnú ni wọ́n máa ń gbé. Wọn kì í bá wọn pé ìròyìn àgbákò káàkiri. Tí wọn náà tó bá ti fẹ́ ṣeré. Iṣẹ́ ológe ti tó pé báwa bá ẹ̀ka gbogbo ayé ló máa gbọ́. Ọ̀rọ̀ mi ti tó ẹ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti tó ẹ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ọ̀rọ̀ mi ti tó ẹ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Ìgbà mi ti tó ẹ ṣe gbẹ́gbẹ́ ìwọ. Lọ́mọdé lágbà mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ máa wo ètò Bísí Ológe. Bísí Ológe lètò ètò ní Bísí Ológe o, ẹ máa wo eré wà ń bẹ̀. alájà kí ẹ̀kọ́ kí ẹ fi já kiri wà ń bẹ̀ sẹ́yìn alájà máa ń bàbá jù lọ́wọ́. ẹ tọ́wọ́sì ẹ ké fóònù ẹ tọ́wọ́sì ní oṣù mi. ọ̀ya ẹ gbà lórúkọ alájà tó wà tán wọ́n ti ń sùn. Ọ̀dàdọ̀sù ṣẹ̀rẹ̀gbẹ́ wa bí ọlọ́dẹ arímọ̀mọ́ pẹ́. ẹ̀yin tẹ́ ṣẹ̀rẹ̀gbẹ́ yín jọ́tì àti ṣẹ̀rẹ̀. ẹ ti gba eléyìí ẹ ti gbà ní pẹ̀lú ọwọ́ ẹ ti gbà láàrùn láti òní tẹ ti gba ọwọ́ nìyẹn gba eléyìí amalẹ́kùn àwọn eléyìí amalẹ́kùn sí. àmín. wàlá kúkúta ilà bílà àlàlí ìlàzí. ó kò wá sí ẹ kò wá jẹ́ gbowó àṣẹ ìdẹ́ra jẹ́ gbowó àṣẹ jẹ́ gbowó àṣẹ. àmì táwọn kan ní tù ní o àmì kọ̀ọ̀kan owó àṣẹ mo fẹ́ gbà. àti láàyè àwọn ọmọ Ìbàdàn nínú ìlú Benin wọ́n ṣe kókó wọ́n ṣe pàtàkì wọ́n mọ̀ wípé gbogbo ibi tí ìlú Ìbàdàn bá ti wà wọ́n máa ń sábà dá sí ọ̀rọ̀ ọ̀rẹ́jẹ́ orílẹ̀-èdè náà bẹ́ẹ̀ ni fẹ́ràn yìí ẹ jẹ́ ká gbìyànjú láti rí wípé orílẹ̀-èdè kan rèé à ń tẹ̀lé òfin wọn ṣẹlẹ̀ wípé nílẹ̀ Faransé wọ́n mọ òfin púpọ̀ jù wọ́n sì mọ̀ pé ẹ̀rí ṣàìmọ̀ tẹ̀lé òfin wọn. Mo fi àsìkò yìí mo fi kí ìjọba Patrice Talon tí wọ́n gba Ìbàdàn ìwádìí nílùú Benin lẹ́yìn tí wọ́n gbìyànjú láti gbogbo ọ̀rọ̀ tí ààrẹ ní ó bọ̀ síbẹ̀. Mo rọ̀ yín ẹ jẹ́ ká ṣe bó ṣe tán àti bó ṣe lọ. Wọ́n ní ìwọ̀n ẹni jẹ́ kí ni gbogbo ìlú tí ìyá wà kéèyàn gbìyànjú láti rí pé ìyẹn ṣe bó ṣe tán àti bó ṣe lọ. Ọlọ́run jẹ́ kí n ṣe ọ̀pọ̀lọpọ̀ àti bàbá àti láàyè àti tí ẹ̀ ń kó jáde lónìí ó ṣe kókó ó ṣe pàtàkì. Èyí fi hàn wọ́n wípé ẹ̀rọ organize ẹ̀sìn ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín. Mo nífẹ̀ẹ́ sí orúkọ mẹ́sìlì púpọ̀ jù àjọyọ̀sìn mẹ́sìlì Ìbàdàn ọmọ àjọyọ̀sìn ọmọ àjọbí tẹ̀kọ́rọ̀ Ìbàdàn nílé oníwọ̀wẹ́ ìlú Lágẹ̀mú ìlú Ìbíkúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kí kó wọlé ẹsẹ̀ gbọ̀ngàn ọlọ́run jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé àti láàyè wa. Gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú Àjàṣẹ́ tó ṣe pé ọmọ àgbẹ̀ ẹgbẹ́ òdìdó gbogbo ẹlẹ́gbẹ̀rún ẹ̀ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀. Ògùn wọlé Muhammadu kọ́ Ọ̀yọ́ náà lára sọ̀yọ́ bàbá wa ẹ̀ṣẹ́kú Ọ̀yọ́ lára sọ̀yọ́. Kí alága àbàdàn wọn dàkún wọn máa bá tẹ̀lé wọn. Gbogbo ìwé lọ́gbọ̀n àlùkò kọ́kọ́ kí ẹ̀rọ̀pọ̀ kí Ìbàdàn ògbà gbogbo wa báyìí náà lọ ní ẹ̀ẹ́dẹ̀ bàdàn. Àti ọmọ akẹ́rẹ́ no attention is needed here. Ṣé tí wọ́n ṣe fi ìyàwó ọjà aláwọ̀ sí ọ̀gá ìjọba ìgbẹ́? Ìwọ kọ̀ọ̀gá ibi tí wọ́n ti kọjá lọ kọ̀ọ̀gá sọ. A kì í màmá. Àwọn kọ̀ọ̀gá ìgbà ní tí wọ́n gbà bí kì. Àwọn aláwọ̀ ní
alájà ọkọ létò mi mú kalẹ̀ mú kẹ́ sílẹ̀. máa ó lẹ̀ máa rárá bàbá tó bí ẹ lọ́mọ ìyá ẹgbẹ́ wa nìyẹn ẹṣẹ́ àti ìyá ẹgbẹ́ wa ọdún owó ṣẹ̀rẹ̀gbẹ́ wa bí ṣẹ̀rẹ̀gbẹ́ wa bí alájà bí ìsìdá ṣẹ̀rẹ̀gbẹ́ wa bí bó ṣe dára tó ṣẹ̀rẹ̀gbẹ́ ọlọ́jọ́ ìwọ tó ọba ti lé tó ọ̀fẹ́ jẹ́ ọ̀fẹ́ gbogbo ọ̀jẹ́ lóde Ìbàdàn. abájílẹ̀ tí fúlùkákù dákòsọ́mọ́ yìí. jọ̀ọ́ rìsíìtì tó fi wọlé yẹn kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ já. ètò ẹ̀kíta wà ká aláwọ̀ ó ti dojú black and shiny aláwọ̀ ẹni adé àwọ̀ nìkan ok aláwọ̀ nìkan ó ń bẹ̀lẹ̀ àti ìdè báláyọ̀ sí ilé àwọn ń bẹ̀lẹ̀ ìdè ànábì nìkan dúkú ẹ bá kíta wà ká ẹ kíta wà ká ọ̀yà máa wò mí ọ́ máa wò mí. Máa wò mí ó, máa wò mí. Ó yá máa wò mí ó, máa wò mí. Máa wò mí, come on baby. Máa wò mí, táwákà. ẹ ṣe. Àpẹẹrẹ ọmọ àjà tó kára. ìyá anábì lákòó ń bọ̀ bó ti yọ nǹkan kan ò ní ti yọ ó lè rí dàrú. alájà kára kátó pèní kátó rẹ ní sẹ kátó bẹ ní sẹ onímọ̀ àti ìjọ wà papọ̀ onímọ̀ àti ìfúnmọ̀ onímọ̀ àti ìfúnmọ̀ bàbá wa rí yín nìyí èyí gan fún ara yín wọ́n ní ọmọ ó tó ń tí pààyàn kátó wá kó wúlò. ẹ̀yin gan fúnra yín ẹ̀kọ́ ti lé tọ̀lọ́tọ̀ lọ́dọ̀ tí ilé kátó wá kí màmá wa àgbà alhaja wa táwa kárí tìlẹ̀ tó tó fún ní ìlú Olúbàdàn ẹ bá ń gbé àwọn mi yẹn sàtífíkẹ́tì yẹn bá ń yọ yọ. lẹ́nìí ó kéré ó jẹjẹ 5 million naira. ó yẹ kí n bọ̀ lọ́dọ̀ òfófó tẹ́ẹ̀lì. sàtífíkẹ́tì rẹ̀ àwọn ìlú tó ń bọ̀. àwọn ọdún bọ̀ kàlájà kí n bọ̀ kí n fi jákèrè yà ń bẹ̀ sẹ́yìn alájà máa ń bẹ̀ báàgì lọ́wọ́. ayé tọ́wọ́sì rẹ̀ ké fóònù ẹ̀ tọ́wọ́sì mi. ní èso lè. ọ̀ya ẹgbàá lórúkọ alájà tó wà tán wọ́n ti ń sùn. ọmọládé ṣẹ̀rẹ̀gbẹ́ wa bí ọlọ́dún yára mọ̀mọ́ pẹ́. ẹ̀yin tá ṣẹ̀rẹ̀gbẹ́ yìí jọ́ ti dà tí ṣẹ̀rẹ̀. ẹ ti gba eléyìí ẹ ti gbà ní pẹ̀lú ọwọ́ àwọn ìgbà láàrin ọ̀sán láti òní tẹ ti gba ọwọ́ nìyẹn gba ẹ̀yìn amalẹ́kùn àwọn ẹ̀yìn amalẹ́kùn sí. àmín. wàlá kúkúta ilà bílà àlàlí ìlàzí. ó fọwọ́ àṣẹ ẹ fọwọ́ jẹ́ngbowó àṣẹ ìdẹ́ra jẹ́ngbowó àṣẹ. àní táwọn kan nítorí ní ọ ní kọ́kọ́ kọ́. owó àṣẹ mo fẹ́ gbà. táwọn màmá mi wọ́n ní kí wọ́n lọ́ọ̀tì magazine yìí náà. alájà táwọn kan nítorí owó ti jẹ́ Ìbàdàn Ajorosun magazine rèé. ẹ̀yin ọmọ Ajorosun ẹ kó kálẹ̀ níbẹ̀ yẹn màmá mi dáadáa. akuru ẹjọ́ ẹ dákun ààrẹ tí wọ́n bí your attention is needed. akuru ẹjọ́. The prince. Okay. Ma, hello, everybody is soon. A tún ti padà lọ́dọ̀ bàbá wa Olúbàdàn. A ti sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. Ẹnìkan ló ní ká má ṣe bẹ́ẹ̀. Mo náà bá ti wọ́n lẹ̀ Yorùbá, wọ́n mọ yìí. Ma. Lóyè Ìyọlá Aláwí. Orúkọ mi ni ìwé àgbà. Ẹ dákun àbá kan. lọ́dún kan. Ẹ dákun àbá kan. Lọ́dún kan. Kó o dé wí ìmọ̀. Sọ̀wọ́. Kò ní ọjà jẹ́ o. Onítọ̀hún wá sí ìsọ̀tì. rẹpẹtẹ. Ẹ má lọ àgbọ̀sẹ́. Alhaji Musa Adéwálé
aláwìyé tó ti bá kí bàbá wa ọ̀gá wa Adékúnlé Àrẹ̀mú. wàhálà ìmọ̀ ìjíṣẹ́ fún ọ. kò sí pààrọ̀. ẹnìkan ló wọ́n pààrọ̀ Àrẹ̀mú. wọ́n ń jẹ àmàlà àti gbẹ̀gì lọ́wọ́ oúnjẹ Ìbàdàn. wọ́n jẹ àmàlà tó wọ́n tún wá jẹ àmàlà. ọ̀pàrí àwọn tẹ́ ẹ pè dà.